subscribe sórí ìkànnì yìí Pavilion TV fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá. A kí yín ẹ káàbọ̀ sórí ìkànnì Pavilion TV ní gbogbo ibi tí ẹ ti ń wò wá káàkiri àgbáńlá ayé. Ẹ ṣé tẹ̀ ń wò wá ní gbogbo ìgbà o. Ọ̀rọ̀ lórí Yorùbá Nation òun ni kókó tí a fẹ́ gbé yẹ̀wò lónìí. Professor Banji Akintoye ti sọ̀rọ̀ níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò tí wọ́n ṣe pẹ̀lú àwọn oníròyìn. Bàbá sọ wípé awuyewuye tí àwọn ènìyàn ń sọ wípé àwọn ti gbowó, àwọn ti gbàbẹ̀ tẹ́lẹ̀ kò rí bẹ́ẹ̀ rárá o. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí àgbàlagbà Yorùbá tó mọ àṣà, àwọn ń fi ọgbọ́n ṣe ohun gbogbo tí àwọn ń ṣe ni o, nítorí pẹ̀lẹ́ lákọ ó lábo. Bàbá tẹ̀síwájú wípé òmìnira Yorùbá Nation dandan ni o láìpẹ́ láì jìnnà, àti wípé kò sí ẹnikẹ́ni tó lè fi ìyà jẹ ọmọ Yorùbá kankan kó lọ bẹ́ẹ̀ láì jìyà. Ẹ jẹ́ ká gbọ́ bí bàbá ṣe sọ. Ìgbà tí n bá ń gbọ́ táwọn kan bá ń sọ pé mi Yorùbá ò lè kó, ìgbà mìíràn mo máa fẹ́ rẹ́rìn, ìgbà mìíràn mo máa fẹ́ sọkún. Because àwa Yorùbá ààrẹ lè mọ Yorùbá Nation tá a belong sí àmọ́ àwọn o. Tí wọ́n bá ní ká lọ máa ṣa ẹ̀yà tó so wọ́pọ̀, tí wọ́n fẹ́ràn culture wọn, tí wọ́n wà proud of their history, tí wọ́n follow àṣà tí àwọn bàbá wọn gbélé wọn lọ́wọ́, wọ́n á máa ṣàkóso Yorùbá lórílẹ̀-èdè ayé ni. Àwa fẹ́ràn culture wa. Àwa Yorùbá are proud of our culture. Àwa Yorùbá are proud of our traditions. For instance, gbogbo ayé Mùsùlùmí Christian ẹ̀kẹ́ni kan wọ́n máa bára wọn jà. Àwa Yorùbá nìkan ló wà lórílẹ̀-èdè ayé tí ò sí ìyẹn láàrin wa. Kò sí létà ẹni lọ nílẹ̀ Yorùbá tẹ́ ẹ̀ ní rí Mùsùlùmí Christian oníṣẹ̀ṣe ọ̀sán and they are living peacefully, harmoniously together. That is keeping a tradition that is dear. Bàbá kan London, Professor only the Yoruba are unique. They are proud of their culture of religious toleration and harmony in a way that no other people in the world are proud of it. We are united in support in the holding of àwọn nǹkan pàtàkì láyé. Ara ṣàwọn akẹ́kọ̀ọ́ ẹ̀wọ̀n Yorùbá máa ẹnu wọn pẹ̀lú wọn. Kò sí culture tó ń ti respect èèyàn ti respect àwọn àgbà ìwọ́gbẹ̀ yìí tilẹ̀ Yorùbá. Kò sẹ́ni kankan tó mọ̀ ọ́ ṣe period. Kò sẹ́ni kankan kò sí o tó mọ̀ ọ́ ṣe. Àwọn ọmọ tí káàkiri ayé. There is no country in the world that I have not visited. So èèyàn kan mọ bọ́n ṣe yẹ ìjà sí bí ọmọ Yorùbá ṣe mọ bọ́n ṣe yẹ àgbà sí. Kò sí anywhere in the world. Ẹ̀ẹ́dẹ̀ ní Yorùbá ẹnu kẹ́nikẹ́ni wọn bá fẹ́ wá kò ń kọ́. Ẹni ní kò sí nǹkan dáadáa oríṣiríṣi ẹ̀dẹ̀ bá máa pariwo pẹ́ẹ́nu yóò kó. Èyí náà politics àfi máa sọ pẹ́ẹ́nu wọ̀ kò yìí kí ló wà ní ẹ̀. Ẹnìkan bẹ́ẹ̀ ní ẹgbẹ́ yé ẹnìkan bẹ́ẹ̀. Àdéká máa ṣe ẹgbẹ́ púpọ̀ ọ̀nà máa ṣe organisation púpọ̀ ẹgbẹ́ púpọ̀ ṣùgbọ́n nǹkan tó wà ń bẹ̀ ni pé àwa Yorùbá gbogbo politics tá à ń ṣe ó dá lérí wípé kò burú ó dá kò dá everybody ló lẹ́nu láti sọ̀rọ̀ nílẹ̀ Yorùbá. Tí ọba ìlú tó bá pe àwọn gbogbo ìlú jọmọ torí Yorùbá máa ń ṣe ìpàdé ìlú tí ọba máa jókòó tẹ the smallest boy láàrin wọn ní right láti sọ pé kàn báyìí mo rí kàn báyìí mo rò kàn báyìí mo bèrè. We are a very deeply fundamentally democratic people. So èyí làwọn yàrá máa the Yorùbá máa fẹ́ sọ̀rọ̀ he wants to talk he wants to express himself. Ìyẹn náà máa sọ pé ẹ̀wọ̀n Yorùbá láì àṣekìnrin kan náà bọ̀. Tá a bá ní kọ́ńtì ara wa tí ò ní kankan ṣe pẹ̀lú ẹ̀yà mìíràn tó jẹ́ pé àwọn nìkan la wà bẹ́ẹ̀ ká ṣèjọba wa
we will be one of the most democratic countries on earth. Because I respect it. I respect Arawa. Everybody has a deliberate agony. Agony ogunfe. Gbogbo wa la ní ọmọdé lọ́gbọ́n, àgbà lọ́gbọ́n, la fi dálẹ̀ fẹ̀. Tábàtọ̀ ká fi dálẹ̀ fẹ̀ wípé yẹn la fi ṣe ìpilẹ̀ṣẹ̀ ètò ayé wa nílẹ̀ Yorùbá. So Yorùbá ẹnu ọ̀pọ̀. Let us have our own country, and it will be clear what is happening. That this is a profoundly, fundamentally, intensely democratic people, and we will make a success of it. So, those are getting it. And I'm what country in the world do you have electoral Yamia? To now, Christian, Muslim, religion. Free to tell Yoruba. I lived in America for 25 years. Free to tell Yoruba. Only be told in this or I see in America. To who the saw that is a serious offense. Don't lose the chef. We are a profoundly free and democratic people. That's all. Ẹran tó bí ìrèlè bàbá. Ẹ̀yin gẹ́gẹ́ bí akọni ní gbogbo ayé ti mọ̀ láti kékeré. Akọni yẹn lẹ́gbàá dé àgbà. Lónìí, àkókò tí Ọlọ́run tó gbé yín dìde padà fún ilẹ̀ Yorùbá. Tẹ̀yẹ̀ lọ́jọ́ ọ̀la tí ń bọ̀. Èyí tí ń bọ̀ yìí yóò gbé lẹ́yìn Yorùbá mi. Ojú yẹn lẹ́yìn fi rí nǹkan lẹ́fi ké síta. Bẹ́ẹ̀ ṣe wá wí ó bàbá lẹ́yìn Yorùbá mélòó ló wá tì lẹ́yìn. Ibi tí àwọn èèyàn ti ń sọ pé bàbá yìí náà tí a bá tún fi iṣu tó náà bá tún fi èpè jẹlẹ̀. Ṣé èpè tí ẹ̀ náà tún ní máa jà lọ tó yẹ? Ẹ̀ ń ṣe pé. Láyé mi ò kẹ́ ẹ̀ ní sá fún ìjà náà. Láyé kò sí nǹkan tẹ́lẹ̀ bọ̀ nílé ìṣèjọ́ lè mú sá. Wọ́n bú mi o, wọ́n bú ọmọ mi o, wọ́n ní gbogbo owó, wọ́n ṣe àgbẹ̀nẹ̀ kan mi ò gbogbo ẹni bọ́ọ̀dì, kò sẹ́ni bọ́ọ̀dì tó fún mi lówó, ẹni tó bá lò fún mi, ó jà ní. Wọ́n lọ́mọ máa ń jẹ́ wọ́n lọ sọ fún mi ní 23 million. Kó wá fún wa ní dítẹ̀lẹ̀. Ó ṣe fídíò. Ó dẹ̀ wá support ẹ̀ pẹ̀lú evidence kí kò bá yé mi. Àwọn náà wo fídíò tó ṣe. So irú ẹ̀ dẹ̀ wá kílẹ̀ ní digital fishing yẹn. Ayé bíbí àyè tó o bá ti mọ ọlọ́pàá tó mọ nǹkan burúkú sọ tó o lè ṣàgàgbà nígbà kó máa bú Ọlọ́run kó máa bú Olódùmarè. Àráyá wa máa wo ṣóò ẹ̀. Ẹyẹ àwọn èèyàn tó bá dẹ̀ wá sí ṣóò ẹ̀ ló fi máa make owó ní Facebook, Twitter, YouTube, nǹkan tó wà nínú gbogbo ẹ̀sìn yẹn. I must find something outrageous to say so that everybody will come to my program, and therefore there will be traffic. That's what people are doing. Èyí ṣe pé wọ́n believe náà kàtà sọ̀rọ̀ ẹ̀ wọ́n sọ kábà mẹ́kọ̀ owó ni. Mi ò dẹ̀ bínú sí wọn, ìyá ń yà àwọn ọmọ wa, ẹ̀rọ sí school ẹ̀ ṣe kò sí opportunity láti dá business ara yín sílẹ̀, kò sí anything. It's total darkness, total emptiness. So àwọn ọmọ wa if you kára tẹlifóònù kára kẹ́kẹ́ kákó jọ gbúgbùgbùgbù kágbèsíwájú ká máa gbó Ọlọ́run ká máa gbó Ọlọ́run ká máa gbó Olódùmarè kábúdòye tàbá ti ń ṣe yẹn àwọn èèyàn wá wò wá. So ẹni tí ó bá bọ̀ ló máa rò pé òótọ́ làwọn ọmọ wọ̀nyẹn sọ lórí mídíà kìíní wọ̀nyẹn lórí ìkànnì wọ̀nyẹn wọ́n sòwòótọ́ wọ́n wá nǹkan tẹ́ ẹ máa wá wò tí traffic àfi wà táwọn àfi mẹ́kọ̀ owó láti lọ. Abúrúkọ wa ni eléyìí lè bí fún ìgbà ilẹ̀ Yorùbá ọ̀gá. Ọmọ Yorùbá àwọn ọmọ wọ̀nyí. Bẹ́ẹ̀ ni ẹni tó bá ṣe burúkú àforí ara ẹ̀ pé burúkú ẹ̀ tó bá yá ọmọ ẹ̀ ìdẹ́rìtì ẹ̀
So it's clear. But some of our young people don't show that they are creating a terrible image for themselves. Or they are creating a terrible burden for their children in the future. Child. And can do one day, and no one can do panya then, Mama, boy, Mama, Kuromo, and can do panya then, post and get and Monimoto, and one control the panya then, there, I mean, after one traffic, you don't know, there's Mamma, Mama, Kuro, one of my can all the professor Akintoye all desire you bear in 1983 or the NPA in Banji. The stories in this paper. To Buffalo over to Basso in the national paper, among Junction politics in Banji law. I was the national assistant national secretary of the party. But I'm to number Jashinja. I let Baba go to Oduduwa to go respect. Baba Dashi, Baba Wane. Portugal can do it. Like a young man, try to Baba for a while and watch a deputy to what does he go to what come on a figure. Tower saw Baba, the NQ, and I so I want one a co and one is sending our shape, but the pay a shed on the long shed there. Why is Chief Hadashi in this kind of trouble? In the state, people want to love and respect him. So I went there, mobile ship a day, mobile, okay, and so I was on the House of Assembly. So I saw from Speaker House of Assembly. One thing, what narrow looking one about so they respected me, no question, and so on. But there's some country first of all, but it did not change anything. They had made up their mind to remove Ajashi as governor and to put Omoburowo in his place in the nomination of the for the second term. Baba they don't face it. Baba I want to respect. So I want to take an account. Baba will say in a House of Assembly to pass. Possible, because you have to have a House of Assembly. Do you want to go and say, then I go back to this about go back to life. I got him go back there once. The milk is half a home. I'm young lady. Papa was looking. Milk is half a home. What decide we will have to do something about it. I will happy at home supporters here, people will to support it. People know in first of all, it is not true. They cannot play. So, what are they? That's it. Well, I want to get to tell them one more time to go. If you don't want to yeah. So in John and also Baba, I know because I didn't think I was 40-something years ago. Oh. I think when I became a senator in 1979, I was only 44 years old. 44? Yes. 1979. Yeah. So one day, but Banji did. And I started. Within 2 days, the center of Ekiti. And that was Ekiti not supposed to support before I am a candidate, so I'm the candidate better. Don't you ask me? A young kind of support I want to go to find in that or die in on the Buruka that contact in the bed. So if I have a support like that, the support of Mogoro, I am a candidate myself. And I'm among the people in Yatin.
ó gbóró débi wípé àwọn ọmọ orí owó àwọn sọkọtà ṣe wọ́n wá lọ pààyàn ní Adó. Wọ́n lọ háyà tọ́ọ̀bù wá tó mú bàtà ní tó dúró sí bí ẹyẹ kóńfó máa tán bẹ̀ sí yadé nígbà sí UPN Adó Èkìtì káàkiri tán yìnbọn tó ń pamọ́. Tí fàájà yìí lọ fóònù mi bẹ́ẹ̀ Banji mo wà lẹ́kọ̀ọ́ ní Senate Banji wọ́n ti ń pààyàn nílùú ẹ̀ o àwọn ọmọ gbọ́dọ̀ ti ń pààyàn nílùú ẹ̀ o so mo wá sálọ lé mo lọ sọ́dọ̀ tí fàájà sí lápò ẹ̀ ó wá bá mi lọ sí Adó àlọ́ kí àwọn families wọ́n pààyàn ìkan lápapá tó dàgbà jù lára àwọn tó pa bàbá ìdí ńlá ọ̀nkù mi ní. Ọ̀nkù mi ní. Sọ àṣà tọ́jú wọn aṣọ kú àṣẹ ìgbàgbọ́ mo padà sí ẹ̀kọ́. Ọ̀sán fún gbọ́dọ̀ oṣù mọ̀lá nígbà yẹn lọ bẹ́ẹ̀ kò sí ibi tó ti lè wé ìmọ̀ kò kọ́ sí ìwò wọn. Wọ́n wá máa yàn torí ẹ̀ wá wá wé. Kò ṣeé ṣe. Ó wá lọ gbọ́ ẹ̀ ń bẹ̀. Ó fẹ́ bẹ́ẹ̀. Ó wá fẹ́ bẹ́ẹ̀ wá sílẹ̀ wá ló lọ́jọ́ yẹn ń bẹ̀. Àwa tó ṣe pàdé lẹ́kọ̀ọ́ àwọn ará ẹ̀kọ́ ní Banji. Ó fẹ́ ọkọ̀ ẹ̀gbọ́n náà ni wọ́n gbọ́dọ̀ ojú ẹ̀ díẹ̀. Wà lọ bá sọ. Wọ́n ní mi bá sọ. Wà á make a public statement or publish sínú pépà wọ́ akẹ́wọ̀n olówó. Má destroy ara ẹ̀. Ó fẹ́ lọ́jọ́ ẹ̀ níbi ẹ̀. Ó lọ fẹ́ gbé ìyàwó ní Ondo State. NPN l'Ondo State. Ó gbà ní ọ. Bọ̀dé nǹkan tó gbọ́kàn lé ní bí wọ́n máa rí election form. Wọ́n lè rí ìdí ẹ̀fún lórí. Èmi ní representative Chief Ajáṣin ní final collation ní Àkúrẹ́. Èmi àti bọ́ọ̀lù kan ní Bóṣà Sísá ní Alex Adédìpẹ̀ ọmọ Àkúrẹ́. Àwọn méjì yẹn lọ ṣaṣojú Chief Ajáṣin àti UPN ní collation center ní Àkúrẹ́, the Electoral Commission Office. Ẹ̀ka tó yẹ ká ṣe lálẹ́ ẹjọ́ kan kó parí fún ẹ̀ announce result láàárọ̀ ọjọ́ kejì ẹjọ́ kẹta náà tó lè announce result ọjọ́ mẹ́ta náà gbẹ́ngbẹ́ yẹn tí mi ò bá ẹ̀gbọ́ ọmọ mi tí mi ò ṣàìnà tí mi ò bọ́jú for 3 days. Ẹ fún wọn láyè láti ṣiṣẹ́. Àjẹkánṣe wọ́n fẹ́ rí ìyẹ kò ṣeé ṣe torí àwa ti organize better gbogbo result bó ṣe ń ṣe the real result bó ṣe ń ṣẹlẹ̀ ní orí oko làwọn ọmọ wa ń kó wá fún èmi ní àwọn ti dé wọn ní wọlé wọn ọlọ́pàá kò jẹ́ kan wọlé bọ̀dù wọn ti ránṣẹ́ sí mi pé àwọn ti wá láti àkókò kí wọ́n pàdé wọn ní gate màá lọ pàdé wọn gate màá gbà so gbogbo pépà fún wọn wà lọ́wọ́ wa so ìgbà tó bá wá gbé result tí wọn tán ti cook àwọn tán ti bribe àwọn tán ti ṣe tó bá wá gbé ilé tó bá gbé sílẹ̀ máa gbé ti ilé ìwọ electoral officer from àkókò or from Èkìtì tó ní result ẹ̀lẹ́dẹ́ tí wọ́n ti bí Ajáṣin rẹ̀. Ìwọ náà ló sáìn ilé yìí ní Adó Èkìtì lọ́sàn-án àbí ní Ìkàrẹ́. So how come signature ẹ̀ ní signature? Tó tí o bá sáìn ẹ̀ bẹ̀ máa bá so á sáìn ẹ̀. Ọ̀dọ̀ ilé tí wọ́n fi fọ́ọ̀jù kí ó wà lápò rẹ̀. Olúwa àṣepò tí ẹ ṣe wọ́n ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀. So àwọn aṣa àjà gbà tó lòrò ọjọ́ kẹta. Tuesday night, Chief Ọlọ́wà fóònù ṣe Chief Ajáṣin pé report tó ń gbé ọ̀dọ̀ àwọn ní Ìkẹ́nẹ́ o. Ó ṣòwò pé àwọn arábìnrin medical mẹ́lò kan máa bàbá gbé àti Alex Adédìpẹ̀. Wọ́n máa pa Sẹ́nitọ̀ Akintoye wọn pa assistant Alex Adédìpẹ̀. Lọ ránṣẹ́ sí wọn kan kúrò bẹ́ẹ̀ kan fún wọn sílẹ̀ bàbá fẹ́ rí ìjìnlẹ̀ tí a fẹ́ rí ìjìnlẹ̀ má jẹ́ kí ẹ̀jẹ̀ àwọn ọmọ ẹ wà lọ́rùn ẹ o. Ní Chief Ajáṣin wà ránṣẹ́ wà pé ká kúrò. Àwọn pátákó bẹ́ẹ̀ ló ti gbà sí ìyá ẹ̀rù wà bẹ́ẹ̀ sí bàbá náà because oríṣiríṣi ọlọ́pàá tí ò sí bẹ́ẹ̀ ní bẹ̀rẹ̀ wọ́n wá bẹ́ẹ̀ sí wọ́dé. So la fún wa kúrò bẹ́ẹ̀ ní 2:30 a.m. Lọ́jọ́ kíkà. Lásán lọ kúrò bẹ́ẹ̀.
Nígbà tó máa ń bí 5:30 ẹ̀ wọ́n ti wá àná sọ pé ọmọ kòkòrò ti wọlé. Wow. Ó ti di gómìnà Ondo State. Ìjọba òkú di gómìnà. Láti gbé owó tuntun fáwọn bàbá Ajáṣin farabalẹ̀ kàkà. It will not happen. It will not happen. Yes, it will not happen. After the announcement. Yes, it will not happen. After the announcement. Yes, it will not happen. I need voices, I need connections. It will not happen. Wọ́n bẹ̀rẹ̀ sí àná sí result wọn níbi 5:30. By 6 o'clock àkúrẹ́ mi ti gbà náà pátápátá. Àwọn ọmọ ti fọ́ sí tààtàn ti bẹ̀rẹ̀ sí lọ́wọ́ àwọn ọmọ sọ̀kọ́tà pọ̀ ọmọ burú láti tán pa wọ́n. Ọmọ burú fúnra ẹ̀ láti lọ sá àwọn sílẹ̀ ìdè kan àwọn wẹ̀ sójà àti kéde kan sọ̀rọ̀ àbẹ̀ síbẹ̀. Àwọn ọmọ ń lọ bẹ̀ wọ́n yìnbọn ni wọ́n pa lára wọn stop. So, in the end, wọ́n wá bẹ̀ wá pé ká jẹ́ ọ̀ká lọ sí court, àwa lọ sí court. The final witness, àwọn àgbà lawyer kan black lawyer, Ajayi. Gbóná. I was sitting and waiting pé àwọn ọmọ wa dẹ̀ sọ̀rọ̀ àwọn ìdílé stoop àwọn dẹ̀ ti lọ dúró sẹ́yìn court pé tí n bá lọ bẹ̀ ogun ajá bẹ̀ àwọn àdẹ̀wé àtọlọ́pàá àti sójà gbogbo àwọn ọmọ wa ní prof ẹ senator wa ẹ farabalẹ̀ we are there. Oh yes, mo lè mọ̀ pé they were there mo mọ̀ wọ́n àwọn ọmọ wa súlẹ̀ ọ̀yà mo mọ̀ wọ́n dáadáa. So ó dàbí pé ogun gan ló wá fẹ́ jà lẹ́yìn kóòtù. Then Mr. Ajayi lọ́ọ̀yà wa nígbà tó ti gba information wọlé àwọn pépà takojọ wọn yẹn ló ti lò ó adájọ́ ti gbà wọlé ló ti lò ó adájọ́ ti gbà wọlé ló ti lò ó adájọ́ tó èmi lè na ní kéèyàn wá jẹ́ the final witness tó máa sọ sọ́ọ̀rọ̀ ìka tó ṣẹlẹ̀ gan níbi náà ti ṣe nomination náà ṣe coordination bí kí wàá jà ibi sáájú bẹ́ẹ̀ wọ́n tí sáájú bẹ́ẹ̀ bá wá síbi ogun àbẹ́. Ṣé wọn lẹ́kẹ̀ẹ́ wọ́n? The best thing ni wípé àtìwọ́n ní kẹ́sì ní ìdìbò tún ṣe wá sọ̀rọ̀ mọ́. So ní tẹlifóònù rìn láti court ṣe fà Ajáṣin gbé ó ṣe lọ́ọ̀yà wa ọwọ́ ní bàbá àti close case bọ̀ àti win case rẹ̀. Really? Yeah. Kò sí bọ́n ṣe lè ṣe àti win lẹ́yìn. Because wọn ní àṣà àwọn ìwé kan lọ kàwé kan lọ ní káwọn ìtọ́ ní officers lágbórí ogun wọ̀nyẹn ká máa kó bá kámi tán ti bribe wọn wọ̀nyẹn. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀ ní òṣèré gbé síwájú adájọ́. Wọ́n bá gbé wájú adájọ́ bá wò sẹ́yìn sí wá sẹ́yìn tí wọ́n ṣe gbé ní ìsáyìn fún dédé. Ojú àwọn tó ń ṣe witness lójú tó ń sign lójú wọn ní àkókò àbí ní adó ìdìdì àbí ní ìrọ̀mù ọ̀wà gbé kan wọ́n wà ń bẹ̀. Wọ́n sọ pé ojú wa ló ṣe sign ẹ̀ kọ́pì tó fún àwọn ẹ̀. Because òfin ìjọba sọ pé gbọ́dọ̀ fún àwọn party representatives ní kọ́pì ó fún wa ní kọ́pì gbà tó sáyìn kọ́pì tó kún fún wa ní. So ọ̀pọ̀lọpọ̀ tí wàá rí ìwé eléyìí a ti ṣètò wa super so we won the case. The judges declared the Ajáṣin ló fún yìí. Oh yeah. Òun lọ́mọ kan máa ń sọ pé Professor Akintoye lọ́dún. Ṣọ́ra òbímọ. Ṣọ́ra òbímọ tó máa inherit gbogbo nǹkan tó ń ṣe yìí. You are creating a big burden for your children. Ẹ má ṣe ara yín bẹ́ẹ̀ náà, ẹ má ṣe ara yín bẹ́ẹ̀, mo fẹ́ràn yóò pọ̀ púpọ̀.
ẹ má ṣe ara yín bẹ́ẹ̀, ẹ má ṣe àwọn ọmọ yín bẹ́ẹ̀. Nínú àwọn bloggers wọ̀nyí náà, ẹ̀yin ẹ̀ sọ̀rọ̀ sí kẹ́yìn ẹ̀ẹ́sàgùn rí ọjọ́ tí wọ́n gbogbo wọn ní ẹ̀rí sáìkò ní ìlànà dábà ní bàbá Akintoye lóhun òṣù Oduduwa nation mọ́ o bàbá ti resign o bàbá ọlọ́wọ́ àpètí dídì tó ṣe bí òun sẹ́yìn ẹ̀yin ò gbọ́ wọ́n lè ti resign wọ́n ní camouflage ni pé ẹ̀rí sáìkò nínú ìlànà ọmọ Oòduà pé ṣùgbọ́n ìjẹ́ Oduduwa nation kẹtẹ́ pé ẹ ti jù ú lẹ̀ ẹ máa gbọ́ kódà ó mú kí àwọn kan lókè òkun àti ní Nàìjíríà tí wọ́n jẹ́ olólùfẹ́ yìí bẹ́ẹ̀ bá fura àwọn kan ti rí ẹ̀yìn wọ́n ti rí ẹ̀yìn ìgbéyàwó àbó òdìgbò wa débi kankan bàbá ti rí sáì ọ̀rọ̀ yóò tí ì gbé àwọn lóòótọ́ yìí ti sọ́nà àwọn òbí kan pọ̀ sí lọ́sì ń já yẹn pé bàbá Akintoye ti rí sáì ẹ̀yin lẹ́sìn lẹ́ẹ̀jẹ̀ ẹ̀ ń sá lórí èyí wà wọ́n. We are going to get our country, we are going to get it soon. And we are fighting this at home and abroad. Thank God for the kind of exposure. We are fighting this at home and abroad, and we shall win. That's by Allah. Àwọn ọmọ kan jáde lẹ́nu ọjọ́ mẹ́ta lórí ọ̀rẹ́ náà tí ìkan rẹ̀ jẹ́ nìkan tí ẹ̀mí ẹ̀ bá ìrìn àjò yìí lọ. Ìṣàdúrà fún àwọn ọmọ wọn ní àwọn orí ọ̀gbìn lórúkọ yìí orí ọ̀gbìn lẹ́yìn báwọn èdè kan rẹ̀ lórí social media. Ìlú ọmọ wa wọn lọ ṣe rálì ní Èkó wọn ní àwọn ọlọ́pàá nìkan mo kí àwọn èèyàn wà ní Adó Èkìtì wọn jẹ pẹrẹntì ọmọ mo kí yín o mo kí yín mo ń bọ̀ lé ìgbà wálé mo ń bọ̀ lọ́dọ̀ gbogbo nǹkan tá a bá lè ṣe fún àwọn ẹ̀yàn ẹ̀ àmà ṣe. The important thing báyìí ni pé àwọn tó jẹ́ aṣáájú wọ́n ń ṣètò láti gbé òkú ẹ̀ fún wá sí àgbo wá sí. But a máa ṣe ọmọ ìlú lóore, a máa ṣe àwọn èèyàn ìlú lóore. Ilé ètò tó wá ṣe pàtàkì lẹ́nu. We are going to fight this case in court. A máa bá Nigerian government ṣe dá a máa kọ̀. Oh yes. Wọ́n lè pa Yorùbá bọ́ ìsọ̀nù bó ṣe wù wọ́n. We have kì í ṣe Nàìjíríà I don't know tá a bá gbé lọ sí kóòtù ní lẹ́yìn ọba ṣeéṣe we will take it to the International Criminal Court in The Hague ká ṣe máa ṣe lé ìta ṣe we are gbé ọ̀rọ̀ mi láyé we are going to fight it we are going to fight the federal government by the law of the land of the world until you know that these people are not to be joked with. We Yoruba are not to be joked with. And you have better learn that. That's the truth. Ẹ subscribe sórí ìkànnì yìí, Pavilion TV, fún àwọn ìròyìn àsìkò àti kàyéfì. Ẹ ṣé tẹ̀ ń wò wá.